ẹjẹ́ aṣọ tiwa ẹjẹ́ aṣọ tiwa ẹjẹ́ aṣọ tiwa lórúkọ tí a pè. Àkànjí ikọ̀ ọmọ Adémẹ̀tọ́. ẹjẹ́ aṣọ tiwa ẹjẹ́ aṣọ tiwa ẹjẹ́ aṣọ tiwa lórúkọ tí a ṣàpè yìí o. Àkànjí ikọ̀ ètò yìí gẹ́gẹ́ ọmọ Adémẹ̀tọ́. ìmọ̀ tún ga jù. ohun tó fi mú ẹ̀yìn ayé tẹ́rẹ̀mí Alhaji Abbas Akande the paramount king of music àgbà kí àwọn bàbá gún wà lórí ètò ẹjọ́ aṣọ tiwa yìí. ètò yìí kọjá bẹ́ẹ̀ ni èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín náà ni àbúrò yín Alhaji Abbas Akande the paramount king of music àgbà kí àwọn bàbá gún wà gbogbo ilẹ̀ Yorùbá lórí ètò ẹjọ́ aṣọ tiwa ẹ̀yìn ẹ̀sọ́ tiwa. mo kí gbogbo wa pé ẹ kú déédé wòyí o a kú kó lè dà tàjọ ń bá káàkiri Olódùmarè ọba yóò mọ wà pẹ̀lú wa mo kí yín o mo kí yín nínú ilé mo kí yín lọ́dẹ̀ yìí wípé a kú mọ̀ra ọdún ayọ̀ èmi àtẹ̀yìn lájọsìn láṣẹ ti tèdùmarè. ayọ̀ àti ìdùnnú tá a fi wọdún 2024 òun náà láàfin la ọdún ọ̀hún já láṣẹ ti tèdùmarè èní lọ́jọ́ ìsinmi tó kẹ́yìn nínú ọdún 2024. orí àkọ́tún ètò ẹ jẹ́ ká sọ tiwa náà la fi kalẹ̀ sí lórí ìkànnì amóhùnmáwòrán OJB-TV ẹ̀ka èdè àbínibí. kínní kan ni mo sábà mọ̀ sọ pé ẹ jẹ́ ká sọ tiwa torí pé àwọn kan náà wà níbì kan lọ́wọ́ níbi tí àwọn náà ti ń sọ tiwọn tán sọ lọ́wọ́lọ́wọ́ ẹ má bọ̀ ẹ jẹ́ kẹ́mi àti yín kájọ máa sọ tiwa lọ́sàn-án ọjọ́ ti tòní lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Aṣíwájú Ọlálékan Àkànjí ikọ̀ ọmọ bàbá Ìjẹ̀rú Ògbómọ̀ṣọ́ màá mọ̀ sọ pé mi lọ́mọ òṣònú ilé ò bá lọ ọmọ ìlàsà ògbómi tútù rẹ̀ ẹ̀là òjé ni mí ọmọ òye tẹ́bí àrídìí ògológun ọ̀kàkà mójó bíi mí yangìyangì. nǹkan tí a mọ̀ gbéyẹ̀wò lọ́jọ́ ti tòní lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa ẹ jẹ́ ká sọ tiwa lètò lówùúrọ̀ lọ́sàn ọjọ́ Sunday ní gbogbo àkókò yòówù tẹ̀ bá ń rí mi wò bí ìran. àwọn àgbà mọ̀ ní mo kó báyìí àwọn lápẹẹrẹ àpẹẹrẹ ọjọ́ ti tòní pẹ̀lú olóògbé Síkírù Àyìndé Àgbájélọlá Bàrúsátì ayẹyẹ nílùú Ìbàdàn. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn ọ̀pọ̀lọpọ̀ àhesọ àti ojú mi tó káàkiri òun láti ń gbọ́ lọ́tùn lọ́sì
lórí pé ta ló dá fújì sílẹ̀, ta gan lẹni tó dá fújì sílẹ̀. Ǹjẹ́ bó lórin fújì ṣe wáyé? Ṣé Alhaji àgbà Síkírù Àyìndé Balógun ni àbí Alhaji Kọ́láwọlé Àyìnlá Kollington, bóyá K1 The Ultimate ni, àbí bá tiẹ̀ ṣe sọ pẹ̀lú àwọn ìtàn kan wípé àwọn kan ti ń kọ fújì o kí Bàrúsátì kò tó dìpò dé. Báwo gbogbo ẹ̀ ṣe jẹ́? Kí la fẹ́ mọ̀, kí ni ẹ̀ tí ì mọ̀ nípa ta ló dá fújì lẹ̀? Gbogbo ẹ̀ lájọ yànnà náà lọ́sàn-án ti tòní lórí ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa. Ṣáájú wípé lẹ́yìn tí màá kọ́kọ́ yànnà náà tí gbogbo wa tá kọ́kọ́ jọ dìmú lórí pé ta ló dá fújì sílẹ̀. Ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá kan, àwọn èèyàn kan, wọn á mọ̀ ṣàwọn nǹkan kan lè tó jẹ́ pé lásìkò tàbí ìgbà yòówù tí wọ́n bá ń ṣe lọ́wọ́ kò sẹ́ni tó lè sọ, áńgò ò lè sọ pàtó pé nǹkan táwọn gbé dání àbí nǹkan táwọn gbé lọ́wọ́ bóyá nǹkan tí wọ́n tiẹ̀ ṣe lọ́wọ́ nǹkan báyìí ni. Torí pé àwọn àgbà mọ̀ sọ nǹkan kan pé ìpàkọ́ onípàkọ́ láàrin ẹni ẹlẹ́ni báyìí òun ló ń bá ní rí ti tẹni. Ẹ̀dìyàn ò mọ̀ lákòókò. Ní ọ̀nà kejì, láìpẹ́ mo ka àwọn àpilẹ̀kọ kan nípa ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn ibi tí mò ń lọ kọ́ lélẹ́yìí, ṣùgbọ́n tí mo fẹ́ sọ gan lórí ẹ̀ ni pé nígbà tẹ́ni ọ̀hún tó ń ṣàwọn àlàyé nípa ẹ̀sìn, ó wá ń jẹ́ ká mọ̀ pé nílẹ̀ Yorùbá àwọn ẹgbẹ́ ò mọ̀ pé ẹ̀sìn tá à ń ṣe lọ́wọ́ a kàn ní lọ́kàn pé nǹkan tá à ń ṣe yìí bá a ṣe bọ àwọn òrìṣà wa tí à ń sìn wọ́n,
a ní lọ́kàn pé ìta nífẹ̀ẹ́ sí tí à ń ṣe tí wọ́n sì ń dá wa lò tá à ń rí sí ayọ̀ gbà níbẹ̀ ó máa ń jẹ́ ká mọ̀ pé àwọn òyìnbó gbà táwọn òyìnbó dé náà jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn ìbílẹ̀ ìran Yorùbá òun lẹ̀sìn yìí ní tí mo fẹ́ yọ ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni a máa pète wọn a máa pèrò àwọn nǹkan kan ṣùgbọ́n gbà tó bá ṣe lọ́wọ́ wọn ò ní lè sọ ní pàtó pé nǹkan tí mò ń ṣe lọ́wọ́ yìí nǹkan yìí nǹkan kan ni ṣùgbọ́n àwọn èèyàn tó bá bá wọn bẹ̀ wọ́n á máa sọ pé ìkíní lágbájá ò rí pé tó ń sọ yìí ní tó dálẹ̀ ó mọ̀ yàtọ̀ sí àwọn aṣíwájú báwo ló ṣe ṣe báwo ló ṣe ṣe bí ọ̀rọ̀ Alhaji Dr. Sikiru Ayinde Barrister bó ṣe rí gẹ́lẹ́ láwọn àsìkò tí wọ́n ń pète pèrò ṣe fújì á mú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan wá lẹ́yìn tí Alhaji àgbà Sikiru Ayinde tọ̀ǹgàn alára tí wọ́n sọ nípa ẹ̀ tó bá tásìkò. Ẹ̀rí kan tún wà léyìí tó jẹ́ pé gbogbo ẹ̀ náà láàmú wá tí gbogbo wa jọ gbọ́ tí ó jẹ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ ọjọ́ pípẹ́ tá a fi mọ̀ pé Alhaji Sikiru Ayinde Barrister ògan lọ́ba òkè tó lò láti ṣe olùdásílẹ̀ orin tó jẹ́ fújì léyìí tó jẹ́ nínú gbogbo orin tó wà láyé pátá eléyìí ló jẹ́ orin tá a lè sọ pé ìran Yorùbá gan-an ló ní. ìdí ni pé àwọn orin yìí àwọn nǹkan èlò tí ó jẹ́ nǹkan èlò fújì wọ́n mú látara àwọn orin kọ̀ọ̀kan tó ti wà níta tẹ́lẹ̀ bí orin afro orin highlife jùjú orin highlife àti àwọn orin tàkasúfèé kọ̀ọ̀kan tí kìí ṣe tiwa gẹ́gẹ́ bí Alhaji àgbà bó ṣe sọ tó níbí mú lọ́hùn ó ní ìtòhùn fi ṣe àgbékalẹ̀ orin fújì. bí a bá ń sọ nípa orin fújì a rí i pé láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà tí orin fújì kò tó di tó wáyé orin ọ̀hún ó bẹ̀rẹ̀ láti bí àjíwéré kájíìnì ní àsìkò sàárè lè tó jẹ́ pé kò tí ì kásẹ̀ ńlẹ̀ náà láwọn ibì kan nígbà táwọn ọ̀dọ́ tó bá mú ìlú lè tó jẹ́ pé wọ́n ń lù wọ́n ń kọrin láti ya ojúlé kan sójúlé kejì nígbà tí àsìkò sàárè tó bá tó. Ibí ni a gbọ́ pé àwọn tí wọ́n ń kọrin ní pàápàá jùlọ láti orin bíi orin sákárà fújì pàápàá àwọn onífújì ibẹ̀ gan-an ló ti bẹ̀rẹ̀. ṣùgbọ́n nígbà tó bá tó ìpele kan tí wọ́n bá di pé àgbà ń dé àwọn tó ń yà sí di pé àmúrin míì kọ
wọ́n yà síbẹ̀ nínú ẹ̀ ni àwọn tó yà sí di à ń kọ orin sákárà orin àpàlà. ṣùgbọ́n ṣáájú lásìkò ọ̀hún kó tó di pé ọmọ àgbájé lọ́lá ó lọ sí ìdìsẹ̀ sọ́jà nígbà tí ogun abẹ́lé tí ó ṣẹlẹ̀ Alhaji Àgbà ti dàgbà dépele ẹni tí ń kọrin láti lọ máa jí àwọn èèyàn lásìkò sàárè. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó ti ojú òbí dé Alhaji Àgbà wò pé òun ò lè padà sídìí à ń lọ jíni lójú oorun pé ẹgbà rẹ̀ sàárì tó ó dìdí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní forin dáhùn èèyàn ní àràyá láti bí à ń kọrin fún ọlọ́jọ́ ìbí onínáwó kan sí onínáwó kejì yálà òkú àgbà tàbí láwọn òde àríyá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. ibẹ̀ ni bàbá yìí ló ti wò pé kí ni tóun fẹ́ mú orin tòun tó fẹ́ fi yàtọ̀ ló ti pé tí ó bá rí pé àwọn olórin tí wọ́n fẹ́ràn olólùfẹ́ Chief Commander Ebenezer Obey wọ́n bá wà lójú agbo tàbáwọn tí olólùfẹ́ King Sunny Adé àwọn orin wọ̀nyí àwọn orin tí àwọn olólùfẹ́ wọn wà lójú agbo wọn á kọ yóò di pé àwọn tí ojú olólùfẹ́ Sunny Adé wọ́n bọ̀ sójú agbo wọn á máa jó sórin King Sunny Adé lẹ́yìn tí Alhaji Sikiru Ayinde tó ń kọ lẹ́nu bẹ́ẹ̀ náà ni ti Obey Yusufu Ọlátúnjí Àyìnlá Ọmọwúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n bàbá yìí tó wá gbìyànjú láti múnú àwọn èròjà orin kọ̀ọ̀kan papọ̀ mọ́ra wọn gẹ́gẹ́ bíi pé ó fi àwọn orin kan lọ́tùn lósì tí ó fi ń kọ síwájú nínú àwọn orin èlò orin ọ̀hún ló gbogbo ẹ̀ ló kó wọnú ṣe fújì léè tó jẹ́ pé ó jẹ́ kí orin títí ẹ̀ kó yàtọ̀ sáwọn tó ń kọ orin ajíwéré. kínní kan ni àwọn kan ti wà nísàlẹ̀ Èkó lóòótọ́ ṣùgbọ́n wọn ò kọ orin fújì nínú àwọn ìtàn tá a gbọ́ àwọn bíi Habib Olùwá àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ léè tó jẹ́ pé orin fàájì ni wọ́n ń kọ wọ́n ń lo sákárà ṣùgbọ́n tẹ́ bá rí pé fújì tí ẹ bá kọ sórí sákárà kò pé yàtọ̀ sí pé bóyá tí orin yẹn tí ó bá yára ẹ pé sákárà orin tó wálẹ̀ bí àwọn orin bọ̀lọ̀jọ̀ àwọn orin gbẹdẹmukẹ làwọn orin sákárà ṣùgbọ́n orin tó bá ti kọjá tó ti di pé ó ti yára lórí sákárà ó ti di fújì gẹ́gẹ́ bí Alhaji Àgbà àti àwọn ìwádìí kọ̀ọ̀kan tá a ṣe bó ṣe fìdí ẹ̀ múlẹ̀. ní gbogbo àkókò ọ̀hún Alhaji Sikiru Ayinde Barrister kò tí ì lè sọ pé n tóun kójọ tóun pọ̀pọ̀ lọ́tún lọ́sì yìí orin fújì ni ṣùgbọ́n ó ti yàtọ̀ síbi tóun àtẹlẹgbẹ́ tí wọ́n ti ń jọ ń kọrin tí wọ́n ti ń bọ̀ wá sẹ́yìn. ẹ jẹ́ ká lọ gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú Alhaji Ìyàndá Sawaba olóògbé ni wọ́n báyìí ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe nígbà tó wà lóde ayé ẹ jẹ́ ká gbọ́ ká fi ṣẹ̀jọ́ kí a fi ṣèrè ọ̀rọ̀ nípa ta ló dá orin fújì sílẹ̀.
àgbàtẹ́ ìbẹ̀rẹ̀ wẹ́rẹ́ yíyí 64 ṣé fújì ti wà ṣáájú gbà yẹn ni. no kò sí fújì ń gbà yẹn o Alhaji Sikiru Ayinde Barrister ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ wẹ́rẹ́ jíjí gbà tó di 1966 Alhaji èmi mo wà ní fellowship commission ní Sango Lever Square so mo á lọ sí Lever Square yẹn ibi tẹ́mi ti máa ń tẹ́ ń jẹ́ Sikiru Ayinde Barrister bẹ́ẹ̀ ni lẹ́kọ̀ọ́ tó máa ta Lever Square Sango so adébẹ̀ so Alhaji Barrister lọ open stage fún wa sàárì wẹ́rẹ́ jíjí náà wẹ́rẹ́ jíjí àná open stage fún wa wọ́n máa ń bẹ̀rẹ̀ competition yẹn bíi láti bíi aago 8 alẹ́ so mọ́júmọ́ náà máa ń ṣe kínní yẹn so meanwhile àwọn tó bẹ̀rẹ̀ tá tó bẹ̀rẹ̀ kínní àwọn tí open stage báwọn ṣe open stage tán àwọn tó ti kiri lọ bá ṣe kiri lọ níjọba tá a ti bẹ̀rẹ̀ sí jí àwọn èèyàn bá ṣe bẹ̀rẹ̀ sí jí àwọn èèyàn so the second year ọdún tó tẹ̀lé because Alhaji Kollington àjọwà lẹ́bùdó mẹ́ta ni àwọn wà ní Kano State East èmi wà ní West so second year Alhaji Kollington náà fi wéré lẹ́pọ̀ àwọn òjáde wéré mọ́pá náà máa open stage ni bá méjì ṣe fi wéré yẹn lẹ́lọ́dún yẹn ni. àwọn tó bá ti open stage àwọn ò ní máa lọ agbolé mọ́. wọ́n ti da àgbà nínú àwọn so wọ́n ṣe fi wéré yẹn lẹ́lọ́dún yẹn ni táwọn làwọn ò jí mọ́ so díẹ̀ kẹ̀kẹ̀rẹ̀ Alhaji Barrister jẹ́ à ń fi orin wéré yẹn ó ti ń lọ fi ń kọrin fáwọn tó ń ṣe súná ọmọ bí àwọn tó máa ń dágbére Mọ́kà bí àwọn tó máa ti Mọ́kà dé ó sá ti ń ṣe gbogbo wọn ti ń ṣeré ìtàǹgbà yẹn bọ́ kẹrẹ ìgbà tó táìmù táwọn náà máa dígbà gbọ́njú sí Alhaji Barrister lẹ́nu ẹ̀ ni. lórí wẹ́rẹ́ jíjí náà ṣe no wọ́n ti yí ohun yẹn wọ́n ti yí gbogbo nǹkan yẹn gbà yẹn wọ́n ti yí sí fújì so fújì yẹn náà fi ń ọ̀rẹ́ Brasilẹ̀ máa ń kọ́ àpò ìbíjọ́ kan bí wà ṣe ní Síkírù ṣe wọn ò lè ṣe ni ọ̀dà tí ọmọ ti bímọ ìwọlọ́mọ á ṣeré fún mi wà ṣe lọ sí oko abánjọ́ náà nìyẹn gbà tí ìyàwó máa yẹn bímọ jọ́kẹjọ́ abádébẹ̀ bá bẹ̀rẹ̀ sí kọ́ lórí wẹ́rẹ́ náà ń kọ́ abábẹ̀rẹ̀ sí kí wọn bàtà fi ṣẹ́jú pẹ́ owó ti kúnlẹ̀ rẹ̀ kẹ́kẹ́ ni. ìyàtọ̀ wẹ́rẹ́ jíjí àti fújì ni pé kẹ́ẹ̀kọ́ ni kì í ń bẹ̀rẹ̀. ìyàtọ̀ wẹ́rẹ́ jíjí àti fújì nìyẹn wọ́n kọrin kì í yàn ní wẹ́rẹ́ rárá wọ́n nínú fújì wọ́n kọrin kì í yàn yàtọ̀ sí pé à ń kọrin kì í yàn kò sí yàtọ̀ míì. ṣẹ́rí oníwéré jíjí ẹ máa wò ó sì ká ní salamu aleikum onílé musa salamu aleikum onílé ẹdìdé o musa àríjẹ ṣe mọ̀ pé à ń jíyẹ pé ẹdìdé ńlẹ̀ ẹ wá musa àríjẹ nìyẹn bọ́ká pé káwọn pé ají ahmed ẹ̀ máa ń lẹ̀ o ahmed àtọ́lọ́hún dálọ́lá o ṣẹ́ni kó ti yàtọ̀ síra wọn ṣùgbọ́n Barrister ló tó nù ẹ̀ kó ló mọ bó ṣe ṣe nǹkan ẹ̀ torí yẹn fi di pé ó fi di oúnjẹ ó di nǹkan táwọn èèyàn lè kọrin kì í sí àárín tó fi abọ́ fújì tó fi dóúnjẹ tó fi di pọ́ní kálukú ìyàbọ̀ tì í alágbádá yọ tiẹ̀ ó ti wà yọ tiẹ̀. káwọn ló kọ́ pè ní fújì. Barrister ló pe nǹkan fújì èmi ọmọ nítorí tó fi pe nǹkan fújì o so fàájì ó wà lẹ́kọ̀ọ́ kò tí yẹn sìn fàájì yẹn làwọn Sàkálà Ìgbàdé Àjàdí ewé iná Bàṣírù Abínú Àìsàtì àti gbogbo wọn lọ bẹ́ẹ̀ fàájì náà máa ń ṣe ṣẹ́rí fàájì yẹn wọ́n kun ẹ̀fun sí apá ọ̀tún báyìí wọ́n kun sòsàpòsì wọ́n pàkájà aṣọ bá ṣe ń pàkájà aṣọ ń kà báyẹn wọ́n àwọ̀ ní kàsí wọ́n máa lu pẹpẹ ọ̀sán náà máa ń ṣe ọ̀sán náà máa ń fi tí wọ́n ṣe competition mo ti máa ṣe competition rárá rí ó yàtọ̀ sí wéré jíjí ó yàtọ̀ sí wéré jíjí ohun tó fi ń kọ́ńkọ́ ohun yàtọ̀ ohun sákàrà ni so òru làwọn máa ń jí wéré ọ̀sán làwọn máa ń ṣe tiwọn lẹ́kọ̀ọ́ fàájì náà ń pè ó ní oníṣẹ́ fẹ́ ṣe rẹ́kọ̀dù jáde ń sìn fújà náà máa ń pè lẹ́kọ̀ọ́ la máa ń pè láfi pé ń fàájì ṣùgbọ́n tó yá wọn ti ṣí fàájì ó ní rẹ́kọ̀dù mọ́ fẹ́ sí pé ẹ má fi fújì wé fújà kò jọra wọn rélùwé yàtọ̀ sí tírélà kò jọra wọn. ó ń bọ̀ lójú ọ̀nà àmín fújì fújà fàájì wéré jíjí ní gbogbo ẹ̀ tí pátápátá látòkè délẹ̀. Wasiu Ayinde ṣe rẹ́kọ̀dù kan wọ́n ní orin dowó wọ́n dárúkọ àwọn olórin kan tó pọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ nígbà yẹn wọ́n fi ṣé gbogbo àwọn eléyìí náà ṣé fújì làwọn náà kọ ni àbí fújà làwọn ṣe àbí fàájì làwọn ṣe àbí wéré làwọn ṣe. fàájì làwọn ṣe ń gbà yẹn fàájì fújà yẹn tó sọ di fàájì òun làwọn ṣe kò tí yẹn sìn. so Alhaji Barrister ọlọ́run kan Alhaji Barrister ní ẹ̀dá kan tó ṣe pé àti kádàrá pé di ṣe orin yóò ti là so yẹn sìn because ìgbà tí Alhaji Barrister bá iṣẹ́ orin yẹn débi kan náà ó lọ pa Alhaji Kollington náà kó máa mọ̀ pé iṣẹ́ yìí ó ṣiṣẹ́ nìkan o kúrò mi sójà máa bọ̀ jájọ máa ṣe kínní
náà fi jọ ń tàkòtò kíní yẹn ń gbà náà títí so láàrin àwọn méjèèjì kọlọ́jọ́ tó dé àárín àwọn méjì ló wà kò sẹ́ni kẹta. Kọ́lìntì Àyìnlá àwọn ń pè tí wọ́n ní bàtà fújì nígbà tí bàtà hàn tí wọ́n bàtà jùjọ Alhaji Barrister lọ so báàrin yẹn ṣe rí ni ẹ gbogbo èmi làwọn Alhaji Sakala Ìgbàdé Sakara náà ń kọ Alhaji Basunu Abdullahi Sakara náà ń kọ tó jẹ́gbọ́n sí Sikiru Ayinde Barrister bẹ́ẹ̀ ni Sakara ló ń kọ so bẹ́ẹ̀ àwọn Àjàdí Ewé náà Sakara náà kọ kò sẹ́ni tó kọ fújì nínú rárá torí kò bára wọn mú kò bára wọn lọ gbogbo ohun tí jẹ́ fújì pátá tó kéde lẹ̀ abẹ́ Sikiru Ayinde Barrister gbogbo ti dìde àfi tó bá dárúkọ tiẹ̀ yà kó jẹ́ fújì o bóyá o lè pẹ́ ní nǹkan mìíràn kò tí yẹn sì àmọ́ Paso style Saheed Osupa style Obesere style kédéka style gbogbo ẹ̀ pátá tó kéde lẹ̀ ọ̀nà Barrister gbogbo ẹ̀ wà fújì náà ni fújì ń jẹ́ sọ̀rọ̀ mi ń sìn so báàrin ẹ̀ ti ṣe rí nìyẹn kọ̀ọ̀tẹ̀ tó lè dínà inú wọn pé rárá o ọgbọ́n wọn náà fẹ́ dátà ní dákọ̀ Barrister máa ń tọ́wá ṣe kọ́ńsọ̀ ọgbọ́n náà fẹ́ dá tì because ọ̀nà fújì gbogbo ẹ̀ Paso fújì Saheed Osupa fújì Obesere fújì Rashidi Ayinde fújì Taye Currency fújì gbogbo ẹ̀ pátá ọ̀nà fújì náà ní gbogbo ẹ̀ ti dé so ọ̀nà Barrister gbogbo ẹ̀ ti dìde. Alhaji Isiaka Ìyàndá Sawaba. Gbogbo wa la ti gbọ́ bí ọ̀rọ̀ fàájì fújì àti fújà mo sì jọ torí bí a bá ń sọ̀rọ̀ nípa Alhaji Isiaka Ìyàndá Sawaba àgbà ọ̀jẹ̀ ni ẹni tó sọ̀rọ̀ tó tọ̀ mọ́lẹ̀ lè ti àgbọ́ nípa fújì kan ò sí lẹ́yìn tí ọmọ Àgbájélọlá tó dá sílẹ̀ tí gbogbo wọn sì ń kọ lásìkò yìí ṣáájú kí Barrister ò tó dé gbogbo àwọn tí wọ́n ń kọ fàájì fújà nísàlẹ̀ Èkó Sakara ò ní wọ́n ń kọ tá a bá gbọ́ dáadáa ṣùgbọ́n torí pé Alhaji Sikiru Ayinde ó fi Sakara kún gbogbo àwọn èròjà tí òun náà ń lò ní ẹ fi lè mọ òpó dọ́gba kò dọ́gba ó yàtọ̀ síra wọn ohun Sakara ò wọ ohun fújì kò wọ Sakara lè tó jẹ́ pé ó jẹ́ kí ìyàtọ̀ kó wà dáadáa orin fújì ó jẹ́ orin ìbílẹ̀ wà nílẹ̀ Yorùbá káàkiri àgbáńláyé orin kan lè tí ògo ẹ̀ tàn kárí ayé tá a lè sọ pé ọba òkè ó dálẹ̀ látẹnu Alhaji Sikiru Ayinde Barrister fúnran Yorùbá onìkan náà ọ̀nà làṣàgbéyẹ̀wò lórí ẹ̀ lọ́wọ́ ǹjẹ́ àtúgbọ̀n kankan ẹ jẹ́ ká lọ gbọ́ nípa ìfọ̀rọ̀wérọ̀ tí Alhaji Àyìnlá Akọ́láwọlé General Kọ́lìntì Àyìnlá tí wọ́n sọ nípa Alhaji Sikiru Ayinde Barrister àti orin fújì báwo ló sì jẹ́ sẹ́lòótọ́ ni àbí nǹkan míì mo ń bọ̀ mi ò tí ì dé. ẹ ṣe rí tí ìjà bá dé nǹkan tí èèyàn ò lè sọ wọn ní bú mi ní dídùn kémi náà bú ẹni kíkan fújì yìí Sikiru Ayinde Barrister òun ló dálẹ̀ fújì yìí Sikiru Ayinde Barrister òun ló dálẹ̀ fújì yìí Sikiru Ayinde Barrister òun ló dálẹ̀ tó di à ń takú à ń jiyàn ẹnìkan ni followed by me nígbà tó dálẹ̀ tán ló bẹ̀rẹ̀ sí spread. nígbà tó dálẹ̀ tán èmi pẹ̀lú ẹ̀ lájọ pinnu pé ká máa kọrin wa padà bẹ́ẹ̀ tó ń lọ bẹ̀rẹ̀ òun ló start ẹ̀ òun ló bẹ̀rẹ̀ kémi náà tó bẹ̀rẹ̀ tèmi tó ti ṣe records kémi tó ṣe record volume 1 gbígbà kan ti dé ni orin máa ń dòwe ìgbàlódé lórin dòwe Sikiru Ayinde Barrister ló dá fújì lẹ̀ 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 Stay happy, stay olówádìí gbékàgbé yẹn báyìí sí.
ni a ti gbọ́ láti ẹnu bàmí Ìyèrọ̀kín Akọ́láwọlé Kollington. Bàbá ní Alhaji Síkírù Àyìndé òun ló dá orin fújì sílẹ̀, kò sí nǹkan mìíràn ju pé ó ti kọ́ ó ti gbàwó jáde kó tó di pé òun náà darapọ̀ mọ́, torí pé ó ti fà wọ́n pé jáde mọ́ padà sídìí iṣẹ́ orin tí à ń kọ nígbà tá à ń jí wéré. Ṣùgbọ́n wọ́n pòwe kan pé fún mi ní dídò kí n bu ọ ní kíkan, bíjà bá dé kò sẹ́ni tí ò lè rí wí. n tó fa sábàbí rèé o, torí pé ẹ̀rọ ológo òun ló ní ògo. Alhaji Síkírù Àyìndé Barrister olùdásílẹ̀ orin fújì. Ẹ jẹ́ ká lọ gbọ́ ọ̀rọ̀ Alhaji Síkírù Àyìndé Barrister. Tó bá ṣe ṣe àforí ètò yìí tì síbì kan lọ́jọ́ tòní, ṣùgbọ́n tí ò bá ṣe é ṣe á tó padà wá níwòye ìjọ mẹ́jọ láti Èdùmàrè láti má pàkejì ọ̀rọ̀ wá fún yín. Ọlọ́run ẹ̀rí pé nígbà tí mò ń wá ọgbọ́n láti mo ti sọ bẹ́ẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ pé nígbà tí mò ń wọ́gbọ́n láti dá fújì ilẹ̀, bàbá wa aránṣọ́lá wa ń ta, bàbá wa Látúnjí Ìṣekú wa lóde, chief eblisa ọbẹ̀ MFR wọ́n wà ń ta, King Sunny Adé MFR wọ́n wà ń ta, Lord of bàbá wa Túndé Nàìjíríà wọ́n wà ń ta, bàbá wa Àyìndé Bákàrè wọ́n wà ń ta. We have a lot of music tẹ́ pé wọ́n rí àwọn tó jẹ́ real star. Kábíyèsí. Somebody now want to create something and want it to be accepted by the whole generality of the public. So how do I do it? Mo kàn ti ta fúróbọ̀ ni. Kábíyèsí. Kákọrin àpàlà díẹ̀, kákọrin ṣàkàrà díẹ̀, kákọ Tọ́lájú Yusuf díẹ̀, kákọ ti Lamawura díẹ̀, kákọ ti Sunny Adé díẹ̀, kákọ ẹni who can tell me the full meaning of Fuji music that oníbàárà ń bólè bọ̀ ni. You can tell me the full meaning of the music. We call it combination of music. Nítorí wọn pé tí n bá bẹ̀rẹ̀ sí ní pílẹ̀ lágbo Ebenezer Obey point wọn wà ń bẹ̀. Bàbá yìí gbọ́. N bá kọ ilé lámi lọ àmì òde bàbá fani kọ̀mọ́dà tí òbẹ̀jọ́ tẹ̀ tẹ̀lé àdìdẹ́jọ́. N bá kọ ẹṣu biribiri ẹ̀ bomi ó fani Sunny Adé. Ọlọ́run mọ̀ bá a ṣe àwòrán mi jẹ́ o ẹni tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ ṣọ̀lá wọn àdìdẹ́. Allahu Akbar. wẹ́rẹ́wẹ́rẹ́ la bí ṣe wa kò sí wàhálà àdó fani ti Lamawura àdìdẹ́. Allahu Akbar. Nígbà tí wọ́n put attention wọn tí ni wọ́n ti dùn mo ti fún wọn ní kí ni mo á mú Fuji music tèmi mu, and that Fuji music really comes láti orí record tí bàbá wa kìíní bàbá wa Kìlání Yusuf tó fi kí Aminu. Ibẹ̀ ló ti wá Ọ̀kẹ́ Aminu ọmọ kan yín dé lọ kò dé mọ́ o Ọ̀kẹ́ Aminu ọmọ kan yín dé lọ kò dé mọ́ o Ọ̀kẹ́ Aminu. Ibẹ̀ ní kíní yẹn ti jáde. Àmọ́ sọ ni pé ẹ̀yẹ wò bàbá wa Kìlání Yusuf lọ ní Ọlọ́run mẹ́ta ló ń pa òun lẹ́rìí o. Ọlọ́run tóun bá tún ṣe téèyàn lóhùn ó bàjẹ́ o ẹ̀sìn yẹn lé ní. Ohun tó bá jẹ́ lọ́wọ́ téèyàn lóhùn ó sì tún ṣe ó di méjì. Ohun tó wọ́n ò fọwọ́ sí ara tẹ̀dá ń fọwọ́ sọ̀yà wípé yóò ṣẹ o. Oníkàkìlọ̀ fún ọmọ àdàmọ̀ nílé dúnìyàn kó má ba lé ayé jẹ ẹni tóun bá yàrá gan. Bójèwé àbí wẹ́rẹ́ bójèwé àbí ṣẹ̀ṣẹ̀ lásán ni. Ẹni tó ń bá a fún lọ́mọ bàráyé kó sì nínú pé kò sọ́nà tó lè gbà á bímọ. Instead of that èmi wá wò pé kí ni mo lè ṣe o bàbá yìí máa ní òun n bá gbọ́ orí rẹ́kọ̀dì lọ. Síkírù Ọlọ́run lóhùn mẹ́ta ló ń pa òun lẹ́rìn fún màráyé ẹ̀ríṣẹ́ Ọlọ́run nìyẹn ń bínú ẹ̀ ṣeun. Kábíyèsí. Eri pé apá alápá ẹsẹ̀ lẹ́sẹ̀ orí olórí díẹ̀. Ọ̀padà ó di Fuji. Nígbà tí tó yá ìgbàbalẹ̀ máa di ẹni ẹlẹ́ni máa ní tí wọ́n bá ta jìtá ó play Fuji bó sì ló play. Nígbà tí wọ́n ti combination of juju sakara high life kíni gbogbo ìyẹn wàhálà ìtọ́lọ́run tí èèyàn ti ń gbà yẹn Ọlọ́run wá fi àlùbáríkà sí. ó ti kún fọ́yà kun ó fi wá kun tí wàhálà wa dé sí. Ṣé kí wọ́n sọ pé èmi nìkan ni ṣé mo lè máa kọrin bí nìkan sí bí ṣe wà lórí program sí ṣé mo lè wà ń Kánò kí n máa ṣe program mi. Kò possible gbogbo nǹkan ló ní politics tó bá ti débẹ̀ èèyàn máa understand pé politics ni kálukú ló fẹ́ jẹ́ orúkọ tóun
torí ọmọ bàdáràn ló ṣe lórúkọ tiwọn ẹ̀yin ẹ̀wò kíyàn ṣe wàhálà lọ bẹ́ẹ̀ títí kọ́ lọ́wọ́ bá ṣí àmì sí àwọn tó ń ṣe wàhálà tójú yẹn lọ wọ́n wà tí o sì kú báyà kú lọ́rọ̀ wọn gbogbo onífújì tí o bá mọ Ọlọ́run wàláhì kò dé láì dùn lọ́wọ́ gbogbo onífújì tí o bá mọ Ọlọ́run tó bá ní jùjú music wọn ní àwọn bàbá wa tó dé Nàìjíríà Àyìndé Bákàrè àwọn kìnnìkan ló kọ́kọ́ pílẹ̀ tó bá ní highlife wọn ní láti Ghana ní àwọn Ramblers àwọn mẹ́sà kìnnìkan láti mú wá tó bá ní fuji music local music wọn bí ìdí wéré tabalẹ̀ tó bá ṣe wéré ńgbà mo tó bá jí wéré wá ní ọmọ droppers wọn fẹ́ nù ẹ̀ pa pé wéré mo fẹ́ jí wéré báwo ni ọmọ lọ jí lóru ọmọ lọ kọrin káàkiri ìgbà tí gbogbo yẹn sùn lé ìyá àti bàbá bí a fi ń jí àwọn mùsùlùmí kàn jẹ sáré ni wéré yẹn náà lájọ ṣe títí ọwọ́ di fújì lọ́wọ́ di 1966 yẹn pé ok wọ́n ti wá ń pè mí tàbí kí wọ́n máa lọ ṣeré ní tàmá ní orúkọ òní máa fún un àwọn kan bàbá ilé àwọn kọrin ilé kò tẹ̀tẹ̀lẹ̀ máa ní fújì làwà. wọ́n ní fújì làwà làwọn ṣe àwọn ọmọ kan ní tó bá máa bú mi tètè bú mi torí tí n bá máa bú ẹ kó máa bá ẹ lẹ́rù tètè bú mi o ó jọ sábàrú mọ́ oníkùn máa sin ọya olójú ẹ̀dẹ̀ ìyàwó ó jọ sábàrú mọ́ oníkùn máa sin ọya olójú ẹ̀dẹ̀ ìyàwó pé ìgò èdò ẹran omi gúnúgún ọlọ́sà sojú pupa kò yẹ kó ṣe mẹ́ẹ̀sì lọ́jọ́ yẹn kò yẹ kó ṣe mẹ́ẹ̀sì tọwọ́ tẹsẹ̀ alábàáhùn kákó gbogbo ẹ̀ jáde àkójáde o ẹ̀yẹ́ àkójáde ìwé o sábàrúmọ̀ wọ̀ọ̀lù òwe sábàrúmọ̀ wọ̀ọ̀lù òwe bọ́yẹ̀ fi tí wọ́n jí ṣe eré yìí. ṣùgbọ́n ká má pààrọ̀ Alhaji àgbà ìsọ̀yé ti pọ̀ jù. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kí ló dé. láti ìjọgbọ́ látẹnu Alhaji Dr. Sikiru Ayinde Barusati kọ́nà ọba kò dẹ̀rẹ̀ fún ẹni rere bí ọ̀rọ̀ fújì bó sì jẹ́ níbi tí fújì ti bẹ̀rẹ̀ òní Alhaji àgbà wọ́n ti fẹnu ara wọn sọ ǹjẹ́ kí wàá ní rògbòdìyàn tó ṣe ń pọ̀ nílé fújì lágboolé fújì kí ni ìdí kí ni ń tó ṣẹlẹ̀ kí ni tó jẹ́ fújì mi báwo ni ìtàn tí Alhaji Wasiu Ayinde tó ń fojoojúmọ́ sọ ẹ farabalẹ̀ àjọ gbọ́lé ní orí ètò apá kejì ta ló dá fújì sílẹ̀ níwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ ti tẹ̀dùmá rẹ̀ tó ǹjẹ́ níbí ni àfòye àdàgbà ètò rọ̀ sí lọ́sàn-ọjọ́ tòní lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa ètò látòrí orí amóhùnmáwòrán OJB tẹlifíṣọ̀n ẹ̀ka èdè àbínibí níbi tí a ti ń gbàsà àti ṣe ìran Yorùbá lárugẹ ní gbogbo ọjọ́ ìsinmi Sunday ẹ máa pàdé mi ọmọ yín ọ̀rẹ́ yín Aṣíwájú Ọládélé Àkànjí Adémẹ́tọ̀ ní dédé aago 5 lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa lórí ìkànnì OJB TV ẹ̀ka èdè àbínibí tó agbésetán agbére ilé o àlùkò ṣetán ròde ìkosùn lékèlékè mi ṣetán mò ń ròde ìkẹfún níní Aṣíwájú Ọládélé Àkànjí ikọ̀ yín rèé ọmọ bàbá jẹ̀rọ Ògbómọ̀ṣọ́ títí ọjọ́ mẹ́jọ táàtò mo ti tàn wá fún yín ire lójú owó. fún ìpolówó ọjà àti ṣíṣe onígbọ̀wọ́ àwọn ètò wa gbogbo ẹ kàn sí wa lónìí ní OJB TV. OJB TV àrà bàbá àrà.